Apostoli Paul ọkọ̀wé lẹ́lẹ́kejì nínú Tímótì kejì orí 4 ẹsẹ̀ 5. Kó tilẹ̀ jẹ́ pé olúrírí ọpẹ́ kan tẹ́ lẹ́nu iṣẹ́ wọ́n ti ṣàṣeyọrí wọ́n ti làlùyọ wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ jọ lọ́lẹ̀ wọ́n dẹ̀ kàn wẹ́ẹ́ gbìyànjú wẹ́ẹ́ ṣiṣẹ́ àlùfáà apostoli olùkọ́ni evangelist àti ìrákọjẹ́ pé ní kété ọ̀ràn pátá náà mi sìn Ọlọ́run síbẹ̀síbẹ̀ pẹ̀lú lérí rẹ mo fẹ́ tẹ́ mọ́ létí òwe kọ́ mọ́ra da òpọ́njú. Ìwọ nílò láti ní ẹ̀mí mórítì nínú ṣẹ́kúṣẹ́ kọ́ bá yàn mórítì kẹ́yìn kó mọ̀ wí ní ṣẹ́kúṣẹ́ kọ́ bá ẹ lọ́ọ̀rẹ́ àbí inú kún kọ́ bá fẹ́ gbéṣe wàá retí wí òpọ́njú wẹ́ ara sójú ọ̀nà rẹ̀ kọ́ bá ti mọ̀ yìí ni wọ́n bá ní irú àwẹ̀ ni lágbo ọmọ ìwà á mọ̀ láti tọ́jú ọ̀rá rẹ wàá ti súnra kì wàá ti mọ́kàn rẹ wí nǹkan ní yóò dé wàá ti jẹ́ran ọ̀rá rẹ wàá ti jẹ́ yí sí kété wọn ní ké èṣù kó yóò fẹ́ gbéyà gẹ́gẹ́ bí òpọ́njú nínú òṣèkọ̀ yàn ni. Lọ́ra òṣèkọ̀ á ṣe òun náà lè wí pé wàá mọ̀ọ́mọ̀ lu àkókò òpọ́njú ni kọ́ mọ́ra ẹ̀ dá ni wàá mọ̀ọ́mọ̀ lò láti múra rẹ̀ dàgbà ẹnu òfin àti ọ̀la lọ́mọ pàǹdọ̀rọ̀ létí ṣọlá kọ́ bá mọ̀ dojúkọ òyìrì o kọ́ bá mọ̀ dán o wà yóò gba òtẹ̀síwájú nínú ìṣòro ni ìwà akẹ́kọ̀ọ́ láti múra rẹ̀ dàgbà sí nínú òṣẹ́ kò í ṣe àti nínú nǹkan Ọlọ́run kò gbélé ọlọ́ọ̀nì wẹ́ ajúnkún kẹ́ ẹ ṣẹlẹ̀ láyìíká wẹ́ ajẹ́ dá ọ lé agara débi pé wẹ́ẹ̀dẹ̀ amọ̀ yìí kò á ṣe ṣùgbọ́n ọ̀ni kò bá ti mọ̀ wí ẹ̀kọ́ àbí ògbaniníyànjú àpọ́stélì wí kọ́ ti mọ́ra da ìṣòro mọ́ra da wàhálà mọ́ra da làlúrí torí ẹ̀sọ́ ní àṣẹ àṣeyọrí gan bóyá nínú iṣẹ́ Ọlọ́run bóyá nínú iṣẹ́ ọ̀ra ọni bóyá nínú ọjà títà bóyá nínú ọmọ títọ́ àbí gbígbé bíró ẹ̀sọ́ ní yóò ṣàṣeyọrí láàrin láhùn kankan kọjá nínú ayé líbe kòkúkòkò bá a dé èsì kákàndéédé yá dé bá ọ kọ́ lọ́ọ́ bá wíyàn gan owó àjọba wà á rí sí kété olú ní pátá kété rákẹ́ lébẹ̀ náà wí ọmọ tí ọ lẹ́yìn láàrin béèrè òbéèrè láàrin pé ọ lẹ́jọ́ láàrin pé ọ lòjà àpapà rọ́mọ àbá rẹ káwọn àbọ̀ du oyè ni kọ́ bá ti mọ̀ yìí ni bí kété ńkọ́ àní òun láti gbára rẹ dì láti mú ọ dàgbà sí ni àjọ ọ lójú àdá ọ lágara nínú ìmúmọ́ra dání náà ọ̀rá ńkọ́ á ṣe ni pé wàá mọ̀ wí olùdí kì í kété ńkọ́ ṣẹlẹ̀ ni ọmọ yá sí ojú ọ̀nà rẹ kọ́ bá lọ sí Tímótì kejì orí 3 ẹsẹ̀ 12 ìwọ àti rákété kọ́ bá gbé ògbé ayé òwà bí Ọlọ́run nínú Kristi Jésù ìyẹn gbọ́dọ̀ dojúkọ onínúbíni kọ́ ẹ̀ tí a ṣe sọ àmújọ kò ayọ̀ mọ́ra da ìṣòro kò ayọ̀ mọ́ra da wàhálà kò ayọ̀ mọ́ra da nǹkẹ́ báradé ìwọ àtẹ̀mí àti ọ́nìkọ́ni kọ́ bá gbé ògbé ayé òwà bí Ọlọ́run nínú Kristi Jésù dandan ni o sọ̀nà múrin o dandan lúrú ọdẹ bá ọgbọ́dọ̀ la inú níbí ní kọjá ọ̀rá mímọ́ra dání òun náà ni wípé wọ gẹ́gẹ́ bí ọnìkan wàá dúró láàrin yẹsẹ̀ wàá dojúkọ n kò fẹ́ gbé ṣe nì bóyá foundation lè lọ tẹ̀ à wàá dojúkọ wẹ́ adúnkún bóyá omi ni bóyá àkótá lélẹ́bẹ̀ ni wàá fọ́ wàá gbájúmọ́ n kò fẹ́ ṣe nì
wàá wá ọ̀nà níbi kan dàbí pé ẹ̀sán náà ni gbogbo ẹ̀ lọ́wọ́ yóò ṣe o kò fẹ́ ṣe ni lọ́nà kò gún mọ́ ìwà àjọ ni kò dúró déédéé láàrin yẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní yòmórìtì kókó bá ṣẹlẹ̀ bá nà yẹsẹ̀ igi dá ẹ̀yẹ́ fò lé ọ̀rọ̀ ẹ̀tìyàn ìní mọ́ra da ìṣòro wàhálà kò rí lẹ́nu iṣẹ́ ni àbí nínú ẹbí ni àbí nínú ọmọ títọ́ ni àbí nínú ilé kíkọ́ ni àbí nínú kókó bá fẹ́ ṣe wọn àyẹ̀yẹ̀ kó fẹ́ gbéṣe nínú ayé nínú mímọ́ra da kété òun kò rí ni lábẹ́ ọkọ̀ rẹ àbí lọ́ọ̀yà rẹ àbí lọ́ọ̀yàn ọmọ rẹ àbí lọ́ọ̀yàn òbí rẹ nínú mímọ́ra da ìṣòro ni nínú rẹ̀ gan-an náà ni èso tẹ̀mí àdàgbà nínú ayé rẹ wàá kọ́lu ṣe kàn ti mójú ìfowó wàá kọ́lu ṣe kàn ti dáríjì ni wàá kọ́ kété ẹ̀bùn kọ́ ṣàfihàn òwà bí Ọlọ́run òwà rere kẹ́ nínú rẹ abẹ̀sẹ̀ ajáde ìráyé àríyáwó wí ṣé ọ̀nì náà àmọ̀wé ọ̀nì yọ̀ mọ́ra balẹ̀ tó yí o àwọn ọ̀nìyàn Ọlọ́run ni torí lẹ́yìn òkè èyìn òrèyìn kété wọn kọ́ mọ́ra ẹ̀dá ni lápadà pa ọ̀pọ̀ kà á ṣùgbà rẹ kà á gbé ọ̀gá kà á dọ́ni lílá àwọn yẹ fúnpọ̀ kò kẹ̀ ló wájú ìbọn kó bá ti mọ́ra da òṣòro kò yóò mórí tí bí àṣà olóyìnbó bí òyìnbó iye mi ìwọ disqualify ọ̀ra rẹ ìwọ fúnra rẹ lọ yọra rẹ kò ní ọ̀nìkọ̀yẹ mo gbàdúrà kó lórúkọ Ọlọ́run Olódùmarè mo gbàdúrà kó ra mi wí Ọlọ́run ajá ayọ̀ parí irú ìjẹra àti ìdáwọ́lẹ́ra ni Ọlọ́run ajá ayọ̀ parí rẹ̀ ní ọ̀nà kan dáa kà á gbadé lẹ́yìn òrèyìn kà á rà pé a ní ajagungbadé ogun ni èso ogun àdá èso ogun ìbọn jíjà òun náà ní mọ́ra ẹ̀ dá ìṣòro Timothy kejì orí 4 ẹsẹ̀ 5 Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.